ayọ̀ àti ìrètí gbogbo Yorùbá ọlọ́run Elédùmarè á bá wa tún ṣe. a máa jó a máa yọ̀ àwọn ọmọ wa ọmọ ọ̀gá lágbára ọlọ́run tá à ń fẹ́ rere ọlọ́run wa ṣe fún wa o. mo kí yẹ káàbọ̀. Kábíyèsí kókó nǹkan tí wọ́n ní kí n sọ̀rọ̀ lé lórí òun ni ìfọwọ́síwé àlàáfíà níbi ogun Kírìjì àti àwọn òǹtẹ̀ tí a fi lu àwọn ìwé wọ̀nyẹn. Kókó ọ̀rọ̀ mi nìyẹn. Kábíyèsí Yàwá Oyè Ọ̀fìmẹ̀sílẹ̀ Your Royal Majesty Ọba Engineer Iná Adémọ́lá Akínyẹmí Ọ̀yọ́yọ̀ Kejì, who is also the chief host of this 136th anniversary celebration of peace. Kábíyèsí to all royal fathers, co-celebrants of this joyous occasion here present or ably represented today. Greetings to all the Mercedes Progressive Association executive members and planning committee of the celebration, all under the chairmanship of the very Reverend Engineer Sheil Adeniyi. Greetings to all government officials and the press, all chiefs, friends, guests, and Yoruba heroes past and present are all duly recognized and greeted in Imesile language of heroes. Kíkí pẹ̀lẹ́ o gbogbo ológun ìmọ̀kú àtijọ́ o, ibi abílógún bí ọwọ́ lógun ọmọ olóró mú lógun ọ̀fọ̀ tó tà ń lò bí òun náà lọ́fọ̀ bá ìbọn létí ró akílógún má lè kẹ̀kẹ́ ọ̀tá lógun ló wà máa rìn ẹ̀kẹ̀kẹ́ orí ọ̀tá ní èdè mọ̀tà múmi o lógun mọ́nàkú bíi ti ayé oko aṣòro kù bíi ike ọ̀pọ̀pọ̀ lógun apàtàkà mọ́ kọ́sítà bá lẹ́wù àyà rẹ̀ ìmọ̀ kú àtijọ́ o lógun àtàtà parí asọ́fà ìjàkadù ìbọn ìbò lógun ìbàbẹ̀jẹ́ lógun pasọ́tún ìbọn tún jẹ́ lógun pasọ́sì ìbò sì jẹ́ o amílélógún bọ̀ lẹ́yìn lógun náà mílé ará iwájú lọ lógun àpàlàkùn gbọ̀gbọ̀ ìjà akàwọn wájà ìmọ̀kú àtijọ́ o lógun àjẹtù ìwẹ́kùn àṣàkè ìrúfẹ́yẹ oko àfíjú àdàbà tí ń jẹ láwùjọ àṣà àfíjú ayẹ tó ń jẹ ní gbangba oko lógun bá àwòdà àyàmúyàn orin àgúnmùkún ọ̀gádà ọ̀yàmọ̀yà ọ̀yàbẹ òdìmùdìmù àti àálẹ̀ rẹ̀ aborí jẹ̀tújẹ̀tú lógun lọ́ra sùn ó lòun sẹ́gbọ̀n ikọ̀ mọ́bà gbàgbé olóòrùn àdìmúdàgbé lógun gbà ọ̀gá ibi ọba pa lógun sí àdòdó aṣòfò dànù níbẹ̀ tùgbòtùgbò ápù yẹ̀ríyẹ̀rí ìpẹ̀lẹ́ ológun gbogbo ológun ìmọ̀pẹ̀lẹ́ o ike pẹ̀lẹ́ lógun ìpẹ̀lẹ́ lógun òrìṣà lógun yìí kẹ́kọ̀ọ́ ìpẹ̀lẹ́ lógun òrìṣà lógun yìí kẹ́kọ̀ọ́ ìpẹ̀lẹ́ lógun. I'm doing today
is not by any way a reenactment of the Kírìjì War or any other war at all. Rather, it is an anniversary celebration and worship of peace, brotherhood, friendship, and economic forward march. We need not be reminded that exactly 136 years ago, and here on this land, history was made, lasting peace was formed on what used to be a bloody field, thus turning the whole site into a hallowed ground for celebration and worship of peace. For reminiscences, I will briefly mention 5 events of monumental importance that happened on the peace treaty site at Kírìjì. But first, I want to explain that the word Kírìjì is not the name of any person, place, or thing. It is the vibration of the echoes of Apollo battle guns through the valleys, hills, jungles, where the battles persisted. A. The signing of the peace treaty. B. The planting of very good trees as symbol of peace. C. The handshakes of friendship and kinship. D. The rain showers of the day. And E. And 100 years later, High Chief Ayoride's anthem of friendship. Then, there, in the peace treaty site, at the forenoon of Thursday, 23rd of September 1886, all stakeholders of the accord were gathered, and the articles of accord were executed, signed, thus lasting peace was formed in the Yoruba nation. The simultaneous planting of 2 very good trees on 2 separate mounds, which were done close to each other, one for the Kiriparako and the other for Ibadan, as monuments of peace and symbol of equality. No senior. Till then, the 2 plants have been drawing their moisture interwoven. In Yoruba land, Perego trees are sacred plants with unparalleled uniqueness. They are planted only where they are needed to add awesomeness to shrines and hallowed places. The leaves are evergreen, and the wood is used to fire grounds, firewood seekers, carry cultivation. It is also a symbol of wealth because it never sheds leaves. No matter the reason, our Yoruba people will say, "Anemo ni Kirigun fashion." The celebration handshakes of the day by both the wives and the natives were also noteworthy as they symbolized friendship and goodwill. The rain showers of the day were used to postpone any plan of any evil monger to carry evil charms to the peace arena. If anybody did, he was drenched and was drenched by the rain showers with the charms in his pocket. He would go back home never to regret his misadventure. The last but not the least, on the same matter of sealing the treaty,
was the event that happened 100 years later. That was in the year 1986. When the anniversary was being celebrated, and Papa High Chief Ayorinde Kanu Olúbàdàn of that time led Ibadan celebrants to the city here. Having visited historical landmarks like Fanagbota, Bẹ̀jẹ̀bọ́tú, Alápọ̀pọ̀, Adẹ́numọ́jọ́, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Baba was requested to address all celebrants of the Farmers Squad. Baba summarized his address with a peace anthem in honor of ground. Ọ̀rẹ́ la ó máa ṣe. I'm quoting Baba. Ọ̀rẹ́ la ó máa ṣe. Àwa ò dá mọ́ o. Ọ̀rẹ́ la ó máa ṣe. Àwa ò dá mọ́ o. Ọ̀rẹ́ la ó máa ṣe. Ọ̀rẹ́ la ó máa ṣe. Ọ̀rẹ́ la ó máa ṣe. Àwa ò dá mọ́ o. Ọ̀rẹ́ la ó máa ṣe. All the people in the camp chorus the anthem Ọ̀rẹ́ la ó máa ṣe. It has since then gone into history, into historical records as another seal to the peace treaty signed 100 years earlier. Kábíyèsí, ladies and gentlemen, happy celebration. Ẹ bá fún ọ̀rọ̀ ẹ̀rọ bá wọn bẹ̀rẹ̀ sí náà. Ṣé ẹ rí nǹkan tá à ń ṣe níbi ẹ̀ẹ̀kan tí ìmọ̀ bó ṣe tóbi tó ni ìyẹn mo wá sọ fún yín ó tóbi jù. Torí iṣẹ́ tèmi kọ́ ni iṣẹ́ ìgbafẹ́ tá à ń pè ní tourism development and mo kọ́ débi tó ń kọ́ dé mo kọ́ dé òkè òkun a lè ti ṣàwọn iṣẹ́ kan tó jẹ́ pé bíi ojúde ọba bíi àwọn kan tẹ̀ ń gbọ́ lẹ́jọ́ mẹ́ta ìyẹn yọ festival gbogbo kan bẹ́ẹ̀ yẹn ṣùgbọ́n nípa ti content tá à ń pè ní àkọlé àti nǹkan tó gbé jáde Kírìjì ló tóbi jù. In terms of content mo lè sọ níwájú anybody torí Kírìjì ni ó ní most evidence tá à ń pè ní ẹ̀rí ẹ̀yin kan tẹ̀ wá bí tẹ̀ wá láti àwọn ilé ogun àwọn ilé ológun ẹ̀yin kan ẹ̀rí ni yín gba evidence of what has happened and tábà máa ṣe tourism tábà máa ṣe ní ìṣe tó máa wà international one of the things that need is evidence now ní ìmẹ̀sìn bí ìmẹ̀sìn jẹ́ ilé geographical evidence tá a pè ní ẹ̀rí nípa tí gọ́tà lè rí geographical evidence ní ìmọ̀ tó bá gbọ́ Yorùbá tí mo lè tó lè bàbá mi tu lẹ́ẹ̀kankan kó lè máa yẹra wa. Ìmẹ̀sí jẹ́ the location of the geographical evidence. Ṣé wá rí àwọn ilé ológun tó wà bí àtàwọn tó wà ń bàdàn they are part of the geographical evidence. Ṣé wá rí ibi tá a fẹ́ lọ gangan kábíyèsí mo lè mọ̀ pé ẹ wà lẹ́yìn wa ibi tá a fẹ́ lọ ni pé a fẹ́ jẹ́ kí Kírìjì yìí kó wà nínú World Heritage Site torí ó deserve ó tọ́ kí Kírìjì wà ní World Heritage Site torí evidence pọ̀ ẹ̀rí pọ̀ nínú àwọn ilé ẹ̀rí pọ̀ ní inú gbó ẹ̀rí pọ̀ lókè ẹ̀rí pọ̀ nìbàdàn ẹ̀rí wà ní ìgbàjọ ẹ̀rí wà lókè mẹ̀sí ẹ̀rí wà ní ìbàdàn ẹ̀rí ẹ̀ ti pọ̀ jù. Òṣogbo tó wá ní ibì kan pé ó ṣe competition ọmọ kan fi sọ̀rọ̀ ni pé Òṣogbo ní one place ẹyọ̀kan lónìí tó jẹ́ Ọ̀ṣun Òṣogbo wọ́n wá fi ṣe UNESCO World Heritage Site and àwọn advantage tí Òṣogbo ń rí torí pé wọ́n fún wọn nírú àkọlé bẹ́ẹ̀ yẹn ó yẹ kí àwọn ìlú tó ní Dubai kọ́ nírú ẹ̀ làwa ṣe ń sọ pé ibi tá a fẹ́ lọ gangan ni pé káwa náà gba ìbò World Heritage Site ẹ bá pàtó ẹ bá pàtó ibi tá a fẹ́ lọ nìyẹn ṣùgbọ́n ó máa gbà wá ní àwọn ìrìn àjò kan fún bí ọdún 3 sí 4
tí gbogbo wa dẹ̀ gbọ́dọ̀ fi ọwọ́ sowọ́pọ̀ láti ṣe. ṣẹ́ni tí Kírìjì memorial tó bá fi máa pé 140 years which is in 2026 lágbára Ọlọ́run afẹ́ka ti rí pé a ti gba title World Heritage Site kábíyèsí ti ṣàkọwọ́ sí ṣùgbọ́n báyìí máa ṣe kò le púpọ̀. Mo fẹ́ ṣàlàyé fún yín pé ní ilẹ̀ Yorùbá Ifẹ̀ Ọ̀ṣun tó jẹ́ Òṣogbo Old Ọ̀yọ́ Empire Olúmọ̀rọ̀ Ojúde Ọba Ẹ̀yọ̀ gbogbo wọn ti gbélé dáadáa wọ́n ti fẹsẹ̀ múlẹ̀ dáadáa ṣùgbọ́n inú mi tó dùn sí àwọn ará Ìbàdàn lónìí ni pé ẹ̀yin gan tiẹ̀ ń kúwa lórí pé ká ṣiṣẹ́ yìí dáadáa so torí irú yín lèmi ṣe máa sọ pé èmi gan mo wá fira mi fún yín báyìí pé ibi tábà nǹkan tó bá gbà la máa fún a máa gẹ̀ẹ́sì World Heritage Site now Kírìjì nìkan ni ò tí ì fẹsẹ̀ múlẹ̀ dáadáa so ní ọdún tó ń bọ̀ ṣàlè pinnu pé àtúnjẹ kó tóbi jù báyìí lọ so the next thing ni pé mo fẹ́ ṣàlàyé àwọn kankan tí Yorùbá máa pè ní venue sàkété nínú ilé ayé yìí àti nínú nǹkan tá à ń ṣe ní the business of tourism a ní venue ní bíbáyìí a ní venue tó pọ̀ venue kan láwà yìí tó jẹ́ Mẹ̀sílé ó wà ní òkè Mẹ̀sí venue wà ní àwọn agboolé tẹ̀ ti jáde tẹ̀ ti ń bọ̀ lẹ́yìn venue ni wọ́n torí àwọn náà wà nínú ètò yẹn so second thing ni event jẹ́ kí nǹkan ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní ogun tá à ń jà nígbà náà the third thing ni pé àwọn players or what òyìnbó call actors àwọn bàbá wa tán lórúkọ tán nílé tán lóyè tán bímọ àwọn ni player àgbà yẹn àwọn náà wà lára àwọn ọkọ̀ tí à ń wá a dẹ̀ ní ṣe wá rí àwọn agbátẹrù which is ancestry àwọn descendants tó máa gbé tó jẹ́ bí evidence ti ipa ti èèyàn human evidence àwọn ni àwa táwa ní ẹja pàtàkì fúnra wa so ọbẹ̀ yẹn ti sè káàkọ̀ pé lọ́gbọ́ UNESCO ni pé gbogbo nǹkan ta ní ìtẹ́yìn máa ń wá lání gbogbo ẹ̀ lání. Secondly, tábà máa sọ̀rọ̀ Kírìjì a sọ pé Yorùbá ló ní Kírìjì ọ̀rọ̀ Yorùbá ni màá wá sọ pé kábíyèsí with your permission màá sọ pé Ọlọ́run wá jíǹkì Ìmẹ̀sí kó jẹ́ host Ìmẹ̀sí ni host nǹkan tó ń ṣẹlẹ̀ yìí Ìmẹ̀sí á dẹ̀ máa host ẹ̀ títí lágbára Ọlọ́run ṣe wá rí kò wá ní host lásán gbogbo attendance economic development tó wà lára kéèyàn host irú nǹkan báyìí Ìmẹ̀sí á benefit Ìgbàjọ á benefit àwọn òkè Ìmẹ̀sí á benefit Ìbàdàn á benefit but gbogbo Yorùbá ló máa wá pàpà benefit ṣe wá rí ibi tá à ń lọ àkọ́tí ìdébẹ̀ ní ọ̀nà jìn wà máa débẹ̀ Kírìjì ní site yìí a ní heritage trail tó ń ṣe pé tá a bá ní ká tọ ipasẹ̀ nǹkan tá à ń ṣe lójoojúmọ́ ká tọ ipasẹ̀ ní táwọn bàbá wa gbà ládùúgbò yìí gbogbo ẹ̀ la mọ̀ mo kàn fẹ́ ṣàlàyé fún yín ni pé gbogbo nǹkan tó ká fi ṣe world tourism agenda ká fi gba world heritage site gbogbo ẹ̀ la ní Kírìjì a gbọ́dọ̀ ṣe nǹkan kan nǹkan tá a gbọ́dọ̀ ṣe ni pé a lè ẹ̀yin dàbà náà lè máa ń sọ pé ẹnìkan ò kì í jáwádé so gbogbo wa gbọ́dọ̀ fọwọ́sowọ́pọ̀ kó lè ṣeé ṣe torí tá a bá takora wa rárá òyìnbó máa cancel ẹ̀ tá a bá fi lè takora wa pé àwọn kan irọ́ ló ń pa ọ̀rọ̀ ti dẹ́yìn yọ nìyẹn tá a bá fi lè sọ pé àwọn Àbàdàn wọn ò sí ń bẹ̀ táwọn Àbàdàn gbé wa lọ court ọ̀rọ̀ ti dẹ́yìn yọ nìyẹn tá a bá sọ pé ká fọwọ́sowọ́pọ̀ ká jọ ṣe ó máa ṣe é ṣe so lónìí ẹ̀yin bàbá wa inú mi lẹ́nu pé ìyá wa wà mí ẹ bá wa ṣáàmì sí torí pé tá a bá kó pọ̀ bẹ́ẹ̀ yẹn
tí gbogbo wa sọ pé tọ́rọ̀ wa jọ wọ̀ tí Mẹ̀sí sọ̀rọ̀ tó wọ̀ tí Ìbàdàn sọ̀rọ̀ tó wọ̀ tẹ́kìtì sọ̀rọ̀ tó wọ̀ tókè Mẹ̀sí sọ̀rọ̀ tó wọ̀ tíjẹ̀ṣà sọ̀rọ̀ tó wọ̀ ẹni kó ti dọ̀rọ̀ Yorùbá báyìí ìgbà yẹn la máa lè rí kíní iṣẹ́ ọlọ́run dẹ̀ fún wa ṣe. So kí ni plan wa a fẹ́ ṣe nǹkan tó ń pè ní Kírìjì tourism agenda. Inú mi dùn pé ẹ ti ṣe initial iṣẹ́ torí ẹ̀ Ìbàdàn ẹ ti pàtẹ ọkùnrin yín lẹ́ẹ̀kan. The tourism agenda ni pé a kò lè dédé gba World Heritage Site. Ó ní àwọn ìgbésẹ̀ tá a máa gbé lẹ́yọ kọ̀ọ̀kan. Number one is to draw up a collective tourism plan, which means pé gbogbo agbègbè a gbọ́dọ̀ ní plan kan. So committee Ìmẹ̀sí, committee Ìbàdàn, committee Èkìtì, gbogbo a gbọ́dọ̀ jókòó kájọ fà kájọ ṣe kájọ kún kájọ kó jọra ká wá submit it as one document. Torí tá a bá fi lè submit ẹ̀ ní side document kò lè work. Tí Ìbàdàn bá submit tiẹ̀ lọ́tọ̀ tẹ́nìkan submit tiẹ̀ lọ́tọ̀ kò ní work. Bó ṣe máa work ni pé kí gbogbo wa jókòó papọ̀ kájọ ṣe. Mo dẹ̀ ṣì ń gbàdúrà Ọlọ́run fún wa ṣe. Why we want to do a tourism master plan. Tourism master plan yẹn ní pé gbogbo ibi tí ẹni tó ń gbafẹ́ tó bọ̀ tó fẹ́ wá láti Amẹ́ríkà àbí ibi tó bá ti ń bọ̀ ó jẹ́ Nàìjíríà náà ni ó gbọ́dọ̀ ní plan. A gbọ́dọ̀ níbi tí ibi ló máa dé sí, ibi ló máa sùn sí, ibi ló máa tẹ̀ sí, ibi balẹ̀ báyìí ló ti máa tẹ̀, tó máa délé kábíyèsí, tó máa dé Ìbàdàn, tó máa dé kínní. And topic yẹn pọ̀ lóríṣiríṣi. Topic pé heritage trail mo fẹ́ tẹ̀lé àwọn ilé ológun nìbàdàn. Èèyàn kan ló lè délé mi láti London. Ó ní àwọn tí ẹ fẹ́ sọ̀rọ̀ Kírìjì yìí kò wá ní jọ́jọ́ kan nìkan. Á wá jẹ́ tourism calendar tí má dé màá kọ́kọ́ lọ sí ilé Látòṣà. Màá lọ sí ilé màá lọ sí ilé tí bá débẹ̀ màá san ó jẹ́ 500 ó jẹ́ 200 ó jẹ́ kìíní kan ṣe rí pé ó ti ń di business papọ̀. Now apart from that ó náwọn economic advantage tí wọ́n bá dé irú bíbá ẹ̀sìn hòtẹ́ẹ̀lì ló máa sùn oúnjẹ ló máa jẹ gbogbo omi ló máa mu ọtí ló máa ṣe ó fẹ́ ṣe fàájì ó fẹ́ ẹ mọ̀ pé ó kéré pọ̀ á máa yọ owó á máa san. So very important pé a gbọ́dọ̀ ṣe plan tó máa wà organized tí òkò ní jẹ́ pé ẹnì kọ́kọ́ wà kò mọ ibi tó ń lọ kò mọ ibi tó ń ṣe. So ìyẹn ni àkọ́kọ́. Èkejì ni pé Kírìjì Heritage Museum ṣé ní gbogbo nǹkan tá a nílé bóyá àwọn aṣọ bàbá yẹn ni o bóyá àwọn nǹkan tó fi ṣe ogun ni o bóyá àwọn tó ń lò ni o ẹ lọ tọ́jú ẹ má sọnù ẹ má sọnù àwọn ilé tó gbé ibi tó sùn ẹ má sọnù ẹ lọ tún ṣe tẹ bá lówó kékèké ẹ fowó tún ṣe torí ọjọ́ kan ń bọ̀ tó èbó máa wá sọ pé ṣé ilé Látòṣàlẹ̀ ṣé ilé kíní kan rè àwọn ọmọ wa náà wá ṣe tó gbogbo nǹkan tẹ bá ní láwọn nǹkan táwọn bàbá yẹn fi ṣe nǹkan ẹ má sọnù ẹ má sọ pé torí àti gbẹ̀sìn torí ibi tí wà lára ti kọ́kọ́ bẹ̀rẹ̀ nìyẹn ká má sọ pé torí àti gbẹ̀sìn Christian ní mílẹ̀ ni o Muslim ní mílẹ̀ ni o àwọn bàbá yẹn òṣàlọ́sìn o ẹ má sọ bẹ́ẹ̀ o ẹ bá tọ́jú rẹ torí àwọn nǹkan tí èròjà bí product yẹn bó ṣe máa dùn yẹn tẹ bá dé lo èbó gbogbo nǹkan tó ń lò lọ́dún pọ́n tẹ bá ní kọ́ kó jáde wọn kó jáde ìfá àwọn bọ́ ti kó sáwọn ibìkan tẹ máa ní lára ògiri wọn á gbé sínú gíláàsì ẹ̀ sanwó ẹ̀ wò bàbá tẹ wá ní kò ṣe nǹkan kan fún yín yẹn wọ́n ti ṣe nǹkan fún yín ilẹ̀ mọ́ àwọn bàbá tẹ sọ pé wọ́n ṣe nǹkan kan wọ́n ti ṣe nǹkan fún wa wà láàmọ́ àwọn nǹkan tó ṣe yẹn làwọn ò gbọdọ̀ gbé sọnù ọlọ́run àdẹ̀ fún wa ṣe ṣe rí the next thing ni pé cultural festival calendar ṣe rí nǹkan tá à ń ṣe yìí nǹkan ńlá ni ó tóbi ju Odùduwà ọba lọ mo lè sọ ó tóbi ju Ọ̀ṣun Òṣogbo festival lọ ó tóbi ṣùgbọ́n a ní láti gbé lárugẹ ni so a ní láti build cultural festival agenda náà so that àjọṣe papọ̀ irú bẹ́ẹ̀ ṣe tiyín ní Ìbàdàn yẹn gbogbo wa làwọn wà ń bẹ̀ bá a ṣe ti wá ń bí gbogbo ilẹ̀ máa wà ń bí so that gbogbo àwa jọra
Cherry, tourism is a very big industry. Ó tóbi gan. Cherry, tá a bá ń sọ̀rọ̀ tourism, kò yẹ ká gbọ́ pé nìkan ò níṣẹ́. Nínú ọ̀rọ̀ ìgbafẹ́ yìí, hòtẹ́ẹ̀lì nìkan kan ló jẹ́ tourism. Nǹkan tá à ń ṣe yìí gangan ni tourism. Àwọn hòtẹ́ẹ̀lì yẹn àti gbogbo transport àti gbogbo ẹ̀yẹ, wọ́n kàn ń ràn lọ́wọ́ ni. Eléyìí gangan ni tourism. So, bí ṣe ń sọ lọ́kọ́rọ̀ mi máa pọ̀ jù ká lè tètè sún síwájú. Àwọn nǹkan méjì kan wà tá a gbọ́dọ̀ ṣe. Ẹnìkan ti ní kí n dúró, so àwọn nǹkan méjì kan wà tá a gbọ́dọ̀ ṣe. Number one ni pé a gbọ́dọ̀ wá bá ṣe máa incorporate nǹkan tá à ń ṣe yìí. Kó má kàn jẹ́ pé a kàn ń ṣe lásán. Ẹ jẹ́ ká sọ ọ́ di ní mo bá ṣe máa sọ incorporation. Bẹ́ẹ̀ ni ká sọ ọ́ di bí ilé iṣẹ́ kábíṣokòwò. Àti ṣé yẹn a gbọ́dọ̀ jókòó papọ̀ ká decide bá ṣe máa ṣe. Èmi fúnra mi lẹ́yọ̀kan àtàwọn ọ̀rẹ́ mi kan tá a ti ń wá bí tẹ́lẹ̀ lábẹ́lẹ̀ torí pé ẹ̀tẹ̀ wa ti ń gbé kínní yìí àwa náà lọ́fẹ̀ẹ́ láì gbowó lọ́wọ́ yín a máa dán yín láti ṣe ọlọ́run àti ẹ̀fọ́ wa ṣe. Finally, kábíyèsí with your permission sir, kábíyèsí here is a very erudite of all the information that we I say it to you because you are the warehouse of this process. Without you, it will not go forward. I know that you are a library of all these things and you have people around you who know about these things. Ẹ̀yin la máa fi ṣe bí anchor nǹkan tá a ṣe yìí. Ẹ bá ti kábíyèsí o. Kọ́lọ̀ mi máa lọ lọ́dún àṣọdúnmọ́dún ni a máa ṣe. Ẹ ṣe gan.